Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀yin olólùfẹ́ wa, ṣe dáadáa la bá yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé tá ò bá ti rí àwa kì í sọ ikú tá bá dẹ̀ máa sọ lérí náà. A máa ti ṣèwádìí lóní kúlẹ̀kúlẹ̀ kó tó di pa máa sórí ìkànnì yìí fún yín láti gbọ́ nípa Portable èyí tí Saheed Òṣùpá gbé tán rán lọ sí ẹ̀wọ̀n. Wọ́n máa ti dánrí Portable padà dẹ̀ tún jáde tán pé ẹni tó bá borúkọ òun jẹ́ ipò máa fọlọ́pàá gbé pọ́ ti sún kò gírí ọ ti fọlọ́pàá gbóhùn náà pẹ́ ní kíhùn tó bá sọ̀rọ̀ aburú nípa òun ní pé òun máa fọlọ́pàá gbé. Gbogbo ọ̀rọ̀ tí Portable sọ pátápátá àti bọ́rọ̀ náà ṣe lọ lọ́tùn lósì gbogbo ẹ̀lẹ́ máa jàǹfààní lórí ìkànnì ìléní. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́kàn ní wa bá a subscribe kó like kó comment kó share wà á lè máa jẹun àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lóòrèkóòrè tá a bá fi fídíò léta wà á lè máa fi ṣe ọgbọ́n ìmọ̀ àti òye. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé fídíò wà nílẹ̀ tá a máa play fún ẹ̀wò fídíò ọ̀hún náà rèé ẹ̀ẹ́nà ẹ̀jẹ̀ gbádùn ẹ̀. No freedom of speech mọ́ o ló ń gbọ́ pé ta ló sọ fẹ́ pọ̀fẹ́ lóhùn kò sọ́fẹ́ lóhùn mọ́ o tó bá ṣe lóhùn o máa tẹ́wọ́ sí ni you no get money you go get problem you still get money you go get problem ṣóhun àìní mi ni you no know people okay now you get money you no know people ènìyàn lásán ènìyàn after you get money you go also get money after you come get money you go know people. If you can't know people wey no get money, you go try hustle the money, connect to people, the right people. We go carry you reach there, ọmọ ẹgbẹ́ ẹdẹ bẹ́ẹ̀ mi ní fẹsẹ̀ múlẹ̀, fẹsẹ̀ múlẹ̀ àwa wà, fẹsẹ̀ múlẹ̀ wà, àjẹsẹ̀ àwa wà. I swear to God who made me, nobody can fall me. Nà kọ́lọ́ má jẹ́ kí n ṣe ẹni tí ó ní dáríjì mi, God. Máyà kọ́ máa wo wa mi, wọ́n ló dá mi náà, give me this grace. Let them dey disgrace me, God. This grace make I dey use am dey collect money to build house. Nǹkan ńláńlá ni mi ò fẹ́ wọ̀n lé ayé mi mọ́. Ogun ìdè bá mi jà, ogun jàǹkáríwọ̀ bá mi jà lọ́nà ó ti yẹ bẹ́ẹ̀. I swear to God who made you, ẹni tó bá ní ikú bá mi pàdánù kó tó déwájú mi. Ẹni tó bá ní kí tèmi dá Ọlọ́run bá ń ṣe tiẹ̀ náà dáadáa. Anybody wey talk say me my own better, make their own too better. I know no freedom of speech o wá ṣe ibú kọ́ máa gbé ẹ̀ ńlẹ̀ o. Ayé ìjà mẹ́ẹ̀kọ́ yẹ òyìnbó orí ibùkún skútà lọ ní pé no freedom of speech again mẹ́ẹ̀kọ́ fi skú pa á fún ẹ o. Àwọn tó nínú ìwé lọ́kọ́ pé freedom of speech àwọn náà lọ tún máa fi ìwé ẹ̀ náà wọ́n tún máa gbé jáde pé nínú lọ́ọ̀ kọ́ máa fi ẹran yẹ lẹ́wọ̀n Ọlọ́run ìjà ogun ẹ̀wọ̀n ó tiẹ̀ no freedom of speech again o ìyẹn nínú yàrá ẹ̀ ní freedom of speech ó bá ti. No freedom of speech again. To those people wey dey defamation me, then borúkọ mi jẹ́ or you put bad comment on my page. Ọgbẹ́ máa fọlọ́pàá gbé ẹ o. Wọ́n ti ṣe fún mi náà, èmi náà lè ṣe fún anybody o. Wọ́n ti ṣe kà fún mi o, so èmi náà lè láti ṣe kà fún anybody o. O kò lọ sọ̀rọ̀ ń pa mi online àbí TikTok o, lórí Telegram o, Instagram o, you talk bad about me. Wọ́n fẹ́ lọ já ẹni. I swear to God who made me. Màá bá yín náwó ẹ̀. Ṣẹ́gbọ́ ìkàrọ̀ ṣe fún mi náà máa ṣe fún anybody. Don't talk good about me now. Talk good about me. Say good about me. Portable ọmọlálọ́mí, Badmus Abibu Kikiola. Tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ mi ẹ sọ̀rọ̀ gidi pa mi. If you talk bad about me, I swear to God who made me. My competition gba ẹ́ndì. Kò síbi tó bá wọ̀ ọ́ máa gbé ẹ. Ògo ni mí. I swear to God. Federal government liability ọmọ ìjọba ni mí. I swear to God who made me. Mo gbé yín débẹ̀ ni. Àjàjàjà àdègò jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́mọ kó lọ o. Ìyá wèrè wà lẹ́kọ̀ọ́, bàbá wèrè wà lẹ́kọ̀ọ́. Ẹ ṣáà gbé kó lọ ti wá gbé mi. I swear to God who made me. If you talk bad about me, kò sí dáríjì. Ẹ máa jẹ̀yà sẹ́yìn. Sir, what is your name, sir? Yeah, on the condition that bail application, have you filed the bail application or what? No, I made another application and it was granted. Okay. What can you say about the case that happened? I will know Saheed saying that he defamed his character, he's intimidating him and also. When the police headquarters, the man even begged him, the Portable begged him, the CP begged him, but he said no, that until they brought him to court and we are in court. And thank God he has been granted the bail. Though the condition is a bit less stringent, but we'll meet up by the grace of God. What is the condition? Can you tell us? That she provide chairman of P-Man for Kwara State. P-Man as well? P-Man, this performing musician association of Nigeria, and someone that has a landed property at Gary. And we are meeting up. Sir, what is your name and your position? I'm the lawyer to the defendant. Your name, sir? I'm Chief Barrister Isika. All right, thank you, sir.
gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti gbọ́ bọ́rọ̀ náà ṣe lọ lọ́tún lósì àti bó ṣe ṣẹlẹ̀ bọ́ọ̀bẹ ṣe kún bọ̀ gẹ́gẹ́ ọbẹ̀ ṣe gé bí gbogbo ẹ̀ ṣe lọ lọ́tún lósì ẹ wò ó ẹ ká opinion yín ní comment section tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tó ń da pọ̀mọ́kọ̀ ní wàhálà kù sí bá a subscribe kó like kó comment kó share wàá lè máa jẹ àǹfààní kọ́ńtẹ́ǹtì ní ìgbàkúgbà lóòrèkóòrè tá a bá fi lè ta ọ̀pá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ kò ṣeé péjọ àní máa ríra wa jù báyìí lọ lórí kan ní ilé ní ó dàbọ̀.